adúpẹ́ fún Ọlọ́run lọ́rọ̀ bá tí ó ṣe àkójọpọ̀ wa ní ibi jímọ̀ tó ní rọrùn. A ṣe ìkẹ́ àti ìgẹ̀fà Ànábì sallallahu alaihi wasallam ẹlùgbọ́n alápọ̀lẹ́ kókó ọ̀rọ̀ ta mẹ́nubà òun náà ni ọ̀rọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam tó sọ fún gbogbo ayé. Ọ̀rọ̀ náà ẹmọ̀ yá mi táa bá lò àṣẹ̀mí àmì tó bá lòun ò lò yóò jẹ ìyà, yóò kan wàhálà pọ̀, yóò kan ìyọnu. Ànábì sọ́nà rẹ̀ pé man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut. Ànábì sọ́nà sọ wá pé ẹni bá gba Ọlọ́run subhanahu wa ta'ala tó gbà àgbọ́ tó tún gba ọjọ́ ọ̀kan ìgbọ̀ péjọ́ kan bẹ tí wọ́n ṣe ìṣirò tó ń ṣe falyaqul khayran kó sọ dáadáa tó bá mọ̀ dáadáa tí ó wí, kó sọ ọ̀rọ̀ rẹ̀ jáde lẹ́nu tó bá ní ọ̀rọ̀ rẹ̀ tí ó sọ aw liyasmut tàbí kó yá dákẹ́ ẹnu ẹ̀. ẹwọ́sẹ́ Ànábì àṣẹ́lẹ́ ń gbé a sí nǹkan méjì o ẹmọ̀ yá mi kọ́ sọ̀rọ̀ rẹ̀ tó bá mọ̀rọ̀ tó fẹ́ sọ lẹ́nu jáde tàbí kó sì dákẹ́ ẹnu ẹ̀. ẹmọ̀ yá mi tí ẹrẹ́ ń bá ti tẹ̀lójú ọ̀nà yìí tó bá tẹ̀lójú ọ̀nà yìí kò ní wà alágbèsí ayé rẹ̀ ó rí dára tí ó sọ ọ̀sọ̀ kò ní tí ó sọ ọ̀dàkẹ́ ọmọ ti dákẹ́ ohun ó ti wọ́jú ọ̀dá àfáàtọ̀ pé láyún sábì lásákìtìn kọ́ọ̀lù ẹni ọba dákẹ́ tí ó sọ̀rọ̀ wọn ò lè pọ́wì nǹkan sọ́pátán wọn ò lè pẹ́ mẹ́rin sọ báyìí ọmọ tó wọn ò mú ọ̀kan tó ọjáde ẹnu tó sọ ó ti parí láyún sábì lásákìtìn kọ́ọ̀lù ẹn bá lè dákẹ́ tí ò rí nǹkan pọ́ ń tọ́ sọ ní wọn ò lè wí pọ́wì nǹkan kan. ẹmọ yá mi wàhálà ti ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lásìkò yìí kí ní ń fà á ẹnu ní ẹnu. ẹmọ yá mi Ànábì sí fara lóògùn rẹ̀ tó fẹ́ fi sọ dáadáa o ní tó sọ dáadáa dákẹ́ ẹnu ẹ sẹ́mí. ẹmọ yá mi gbogbo tí ó fi àjẹ́ láyé yìí ọ̀pọ̀ rẹ̀ ẹnu ni, ohun tí ó kọ́ ìpàdé àlìkìyámà ẹnu ni. ó fi jẹ́ pàdé bá sàṣánà sọ fún Mu'adh bin Jabal lọ́yẹ́ lọ́ta aláni ò pàtẹjọ́ rìn àjò lọ tó parí ọ̀rọ̀ ń sọ̀rọ̀ náà tó pọ̀ fún tó ṣàǹfààní gan. ó ní pé kuffa alayka hadha ahọ́n yìí sọ ọmọkùnkùn àbúrúbọ̀ sọ ahọ́n rẹ̀ níbi tó ma fi sọ ọmọ ìyá mi gbogbo nǹkan mo lè wí ẹnu mi gbà ẹnu ẹgbà wàhálà ní ìtọ́pọ̀nù wàhálà ó ní sinmi mọ́. ọmọ ìyá mi kí èsẹ́nu rẹ̀ ẹjá ohun tí lọ ní ìsẹ̀ báyìí èyí sọ tí ọ̀dá ọ̀rọ̀ di kọ́ọ̀tù. bẹ́ẹ̀ sì ni Ìsìláàmù olùdí sí kí o gbé lọ sí kọ́ọ̀tù, kódà wọ́n pàtàkì ẹ̀ tẹ́lẹ̀kẹ́ bá ti ṣò àdá tí wọ́n wá rẹ́lẹ́dì mẹ́rin mú wá àti ọmọ sọ pé lámẹ́rin ó sì náà ni lámẹ́rin ó sekú se ni tó sì rí orí tí ẹnikẹ́ èèyàn orí kó tó di pé èèyàn sọrú ẹ̀ Al-Qur'ani ìwòsẹ́ o nígbà tó ti pẹ́nu rẹ̀ kò kíèsẹ́nu ẹ̀ má Al-Qur'ani wá ìdájọ́ ẹ̀ nígbà tó ti kíèsí ra rẹ̀ mọ́ tó kíèsẹ́nu ẹ̀ mọ́ ó kíèsí ra rẹ̀ mọ́ nù ìjìyà ló jẹ́ ti ẹun ọgbẹ́ kí ni o wọn ò sì rí ẹlẹ́rìí mú wá ẹlẹ́rìí mẹ́rin ẹ bá sọ tí ọ̀dá sí ìpínlẹ̀ mọ́ ní ó sì náà ni tó sì rí bí ó ti ṣe sì náà bá ní pé ó tó bá ti mọ́ ẹlẹ́rìí wẹ́rin wá kí lẹ́ẹ̀ṣẹ́ fún fájìlìdúhùn ẹnà ń bí lálà kò sẹ́ kátó mẹ́rin ká mọ́ ẹnà bí lálà ewu tó sọ̀rọ̀ ààrẹ ìdí àgbàlagbà wà nípa ẹmú lọ́wọ́ wọ́n máa ń nà nípasàn ẹbó ti yẹ pé ara rẹ̀ kí lọ́pẹ́ kó ló ti bọ́ sínú wàhálà yìí ẹnu mọ̀ ní ẹmọ ìyá mi ẹjá mọ̀ kí èsẹ́nu wá o ọlọ́pàá sọ́ta alá ó ní ẹnà ní fàmílẹ̀ jẹ́lìdà ọgọ́rin bílálà ẹnà wọn wala taqbalu lahum shahadatan abada ẹ má gba ìjẹ́rìí wọn máa ti di pòkí torí pé kí ni ó wá wò láìka ọmọ lè fà á sí kó ó ti di pòkí àfitọ́ túbá ẹmọ̀ yá mi tẹ́ẹ̀rí ìtọ́ ìwòtẹ́ kí ló sọ dẹni yẹpẹrẹ tí ó nà pàṣà lójú àwọn èèyàn onípẹ́ àìkíyèsẹ́nu rẹ̀ tó bá jẹ́ pẹ̀lú ilé ìbá ṣẹlẹ̀ ọmọ yá mi
ẹni ọba ṣe tí ọ̀dá sí kó gbé lọ kóòtù àdìgbàlùkù máa gẹ̀ẹ́ lójú wá pé ẹni ọba kíyèsí tó bá ṣe tí ọba ti bọ̀ fúnra rẹ̀ tí ó kíyèsí ẹnu rẹ̀ tó ń fẹnu ara rẹ̀ sọ ìsọkúsọ sáà máa wò kọ́ máa sọkúsọ bí kọ́bà òjò jẹ́ sáà máa wò kọ́jẹ́ pé tí ń sọ̀rọ̀ sí yọ́kùn òfẹ́ pa òfẹ́ ṣe nǹkan sí bí ó gbé lọ kóòtù náà ní kóòtù ní ọ̀yẹ́ jú ẹ̀ fún yọ́ sọ tọ́ lẹ́tọ̀ sí ń jìyà yóò sì jẹ́ kọ̀fẹ́ lómi ẹmọ̀ yá mi lọ́pẹ̀já ẹ̀wò nínú sọ fún ogun apáta kúfà àlékà háàdà kéèsì ahọ́n rẹ̀ wọ́tọ̀ ọ̀fẹ́ wọ́n gbọ́rọ̀ ẹ̀lọ kóòtù wọ́tọ̀ ọ̀fẹ́ mọ̀ wà láì tàlàfíà wọ́n sọ tí ọ̀dá sí ìyẹn o tọ́ bá sọ tí ọ̀dá sí ìyẹn tí a bá gbé lọ kóòtù ó ń tọ̀hún se tó dáa ní o tí ó sì lòdì sí Islam pàápàá tẹ́lẹ̀kẹ́ bá ń gbé ẹgbẹ̀rún èèyàn lọ kóòtù tó gbé sọ tí ọ̀dá sí orí ẹ̀tọ́ lọ́wọ́ ọmọ ìyá mi o ó sì jálàáfíà fún àwùjọ wọ́n tí ìkéwò yé lọ́mọ pé ó sì ajẹ́ pán àwọn àfáàsí adéṣálẹ́mọ́ tó bá yìí ẹbẹ́ ìná ní kí ní bá yìí tẹ́gbìyàn lọ kọ́ọ̀tù ní ní wọ́n fẹ́ gbé lọ sáàfọ́mọ̀ ọba ẹtí sọjọ́ ọ̀dá sí sọ́ọ̀bá wòdìmú bí kọ́rọ̀rún ilé ìgẹ́ ni ọdọ́ dàwùjọ rú àmọ́ gbé lọ bí ó ti gba ẹ̀tọ́ rẹ tó ti bọ́ ọgbà ẹ̀tọ́ rẹ gbé lọ bẹ̀ yọ́ jẹ́kọ̀fẹ́ lómi kálukú ó sinmi tọ́bá kó lè lo ọ̀rọ̀ àbí ẹ̀sẹ́lám ìjìyà tí wọ́n sì fi ọ́ jẹ́ ń kọ́ọ̀tù yóò sì jẹ́ ẹ̀kọ́ fún ọ ẹlùmí ó tó kẹ́kọ̀ọ́ lára rẹ̀ pé àmà ní ń kọ́ ọmọkùnmọ̀ ti tì mọ́ lè kí ló ṣe ọsàn tí ọ̀dá sí lámà ní àwùjọ ti dáanú ẹmọ yá mi lọ́pẹ̀ ìjọ mọ́tòrò alẹ́ kan sí kálùkọ́ ọmọ kéèsẹ́ nú rẹ̀ mẹ́jẹ́ àmà sọ̀rọ̀kú sọ mo lè sọ yọ́ fa àbùkù fún yàn mo lè sọ ẹnu mi gbà yọ́ sọ dẹni yẹpẹrẹ lọ́bà kọ́ mọ́jà dẹni yẹpẹrẹ o lọ́bà sàlékún àtúnṣe fẹ́ kọ̀ọ̀kan wá lọ́bà mú adúró lórí dáadáa jẹ́lì wọn sọ tó dáa níjà mọ́ sọ tí kò dáa jẹ́lì mọ́ sí ọ́ níjà mọ́ dẹ́sẹ̀ rẹ̀ wọ́lọ́bà sàbẹ̀ tó ìlú wa Nàìjíríà sí ọkẹwa bó tẹ́ ń darí wa wà kẹwọn bá sí padà wọn bá tó wọn sí mo tí ó jàǹfààní fún wa náà bá ní darí wọn sí ọba nìyàwó lọ́wọ́ kó fáwọn náà ní sùúrù akẹ́mẹ́sọ́lá